Baba. Ẹ káàárọ̀ olóòtú Selida. Adupe, Baba are sheshe oyot empire, Ifatokun, Moraquinho. Baba, today I have some questions about the oracle Ifa, Ikin Ifa. Bom dia, Baba. Eu hoje tenho algumas perguntas sobre o oráculo do Ikin Ifa. A primeira pergunta é: gostaria de saber se Olodumare tem contacto direto com o ser humano. My first question is: does Olodumare has any contact with human being? Bá ó ní ìbéèrè àkọ́kọ́ tí à ń fẹ́ bí ni pé ṣé Olódùmarè máa bá èèyàn sọ̀rọ̀ fúnra ara rẹ̀? Olódùmarè bá ẹ̀dá kankan sọ̀rọ̀ o. Baba said Olódùmarè doesn't talk with the human being. O Baba está a dizer que o Olodumare não fala diretamente com o ser humano. Então, se Olodumare não fala diretamente com o ser humano, quando se joga o Ikin Ifa ou Pelé, com quem é que se está a falar? Baba, when you are reading the Ikin Ifa or the Opele, with who are you talking if you are not talking with Olodumare? Ani tí ẹ bá ń dá Ifá tàbí tẹ̀ ń lo ọ̀pẹ̀lẹ̀, ta ni ìmọ̀ sọ̀rọ̀ nígbà tó jẹ́ pé ẹ̀yin ò lè bá Olódùmarè sọ̀rọ̀? Ifá ni máa ń sọ̀rọ̀ Ọ̀rúnmìlà. Baba said it's Torí pé Olódùmarè ti fún ní agbára. It is because Olódùmarè has given power to Ọ̀rúnmìlà. That's why Ọ̀rúnmìlà is talking. So it means that when Baba is reading the oracle, is Orunmila that is talking, because Olodumare gave power to Orunmila. But it's only to Orunmila that Olodumare gave power or gave to all the Orisha. Wọ́n ní ṣé Ọ̀rúnmìlà nìkan ni Olódùmarè fún ní irú agbára bẹ́ẹ̀ ni àbí àti gbogbo àwọn òrìṣà? Gbogbo àwọn òrìṣà ló fún lágbára. Ó fún Ṣàngó lágbára, ó fún Ọ̀ṣàlá lágbára, ó fún Ọ̀ṣun lágbára, ó fún Ṣàngó lágbára. Gbogbo òrìṣà ló fún lágbára. Então, o resumo é que Baba diz que o ser humano não tem contato com Olodumare. Quando Baba está a jogar o Ikin ou o Pelé, quem fala é Orunmila. Ele diz que Olodumare deu poder ao Orunmila para falar com o ser humano. E eu perguntei: então, mas Olodumare deu só poder ao Orunmila ou deu a todos os orixás? E ele diz que Olodumare deu poder a todos os orixás para falarem com o ser humano. So, Baba, it means that if you read Ikin Ifa, Opele, Erindilogun, Obi, all these oracles together, is it who is talking through all these oracles? Ani tí ẹ bá ń dá Ifá tàbí wọ́n ń dá Ẹ̀rìndínlógún tàbí wọ́n ń dá Obì, gbogbo àwọn tí wọ́n ń ṣe yìí, ta ni ó ń sọ ọ̀rọ̀ nípa rẹ̀? Òrìṣà ni ń sọ̀rọ̀ nípa rẹ̀. Baba said all orishas talking about it. Eu perguntei: então o oráculo do Ikin Ifa, Opele, Erindilogun e Obi, quem é que fala através destes oráculos? E ele diz que eram todos os orixás que falavam através destes oráculos. So it means that when Shango priest is reading Erindilogun, or Oshun priest is reading Erindilogun, is Oshun and Shango who is talking through the oracle. Ani tí àwọn oníṣàngó tí wọ́n bá ń dá Ẹ̀rìndínlógún tàbí àwọn ọlọ́ṣun, pé táwọn Ṣàngó bá ń dá Ẹ̀rìndínlógún, ta ni ń sọ̀rọ̀ ńbẹ̀? Yorùmálẹ̀. De orixá. Então eu fui novamente confirmar, por exemplo, quando existe o jogo do Erindilogun, se for um sacerdote Xangô ou de Oxum que esteja a jogar, quem é que está a falar no jogo? E ele diz que é Xangô ou Oxum, que são os Irumalé. Ifa is not the voice of Olodumare. E eu voltei a perguntar se Ifá era a voz de Olodumare. Ele diz que não, que Olodumare não tem contato direto com o ser humano. Ok, Baba,
a last question. Okay. Is he Obi and Erin the Logun older than Ikinfa? wọ́n ní pé ṣé obì àti ẹ̀ǹdínlógún ni wọ́n kọ́kọ́ dé kí Ifá Ikin pẹ̀lú ọ̀pẹ̀lẹ̀ kí ó tó dé. Obì àti ẹ̀ǹdínlógún ńlàgbà. Baba said Òun ló kọ́kọ́ dé. obì and ẹ̀ǹdínlógún is the first oracle. Eu fiz a pergunta se o Obi e o Erin de Logun eram mais antigos que o Ikinfa e o Pelé. E o Babá diz que sim, que o Obi e o Erin de Logun eram mais velhos que o Ikinfa. Babá, can you just explain us why? Ọ̀nà tó gbà rí bẹ́ẹ̀, Ifá gangan ló sọ fún wa pé jẹ́ẹ́jẹ́ẹ̀jẹ́ níwà ogbó, ó ní ogbó ológun. Dífá fún ọba Lùfàn, tá à ń pè ní Ọbàtálá àti Ọ̀mílà, wọ́n jíjà àgbà. Ọ̀mílà ló ń ju òrìṣà lọ. Òrìṣà ló ní àgbà rẹ̀. Wọ́n á bẹ̀rẹ̀ sí jíjà àgbà ńgbà wọ́n sọ pé ibi tí wọ́n ń gbé ọ̀tọ̀ọ̀tọ̀ wọn kàn pàdé ńjọ́ kan ni. Òrìṣà ní Ọ̀mílà ọmọ kékeré ní ọ̀. Ọ̀mílà ní kó sọmọ ìwé ẹ̀ mọ́. Òrìṣà wa ní kíni tó fi ju ọ lọ, ọ wá sí orí rẹ̀ lẹ̀. Gbogbo ẹ̀ wá funfun bíi lékeléke, kò sí dúdú kankan. Gbogbo ẹ̀ sì lẹ̀ mọ́ lórí, kò ṣeé fà báyìí. Gbogbo orí funfun pátá. Òrìṣà ní ṣé ẹni tó fi jẹ́ àgbàlagbà nu, ó ní bẹ́ẹ̀ ni. Òrìṣà wá sí orí tiẹ̀ lẹ̀, ọ wá rí bí àpáta tí ò sí irun kankan ńbẹ̀ mọ́. Òrìṣà wá ní irun tí ò sí lórí òun mọ́ ní ìsìn, ó ló ti lé ní 200 ọdún tí òun ò ti ní irú orin tí wọ́n ní mọ́. Ọ̀mílà bá dọ̀bálẹ̀ fún òrìṣà pé bóò ni wọ́n wá ṣe ṣe tí wọ́n fi rí ṣe. Òrìṣà ní jẹ́ẹ́jẹ́ẹ̀jẹ́ làwọn ṣe ayé, jẹ́ẹ́jẹ́ẹ̀jẹ́ níwọ̀ ogbó ológun. Dífá fún Ọ̀mílà, àbùfọ́ ọba Lùfàn nígbà ń lọ jíjà àgbà ló tù fẹ̀. Ọ̀mílà sì rí wípé àgbà ni òrìṣà. Òrìṣà dáyé ku Ọ̀mílà. In what Baba told us, Baba said when the Orunmila and Obatala has met together and they are fight for elders, and Orunmila now open the cap and Orisha see the grey hair, and Orisha say that Orisha or Orunmila? and Orisha is see the grey head, and Orisha now telling Orunmila that is it what you have, and you are now calling yourself as the elder. Now Orisha open his cap, and his head is built like rock, and that's why the Orunmila has not prostrated for Orisha that I already know that you are the elder than me. So when he opened the cap, it's like it's white. It's white. It didn't have any hair. So Baba, for this history, it means that Obatala is the head and is the one who brought the Erindulogun to the earth. Yes. And Obi. Can you? Baba, wọ́n ní pé nínú ìtẹ̀tẹ̀ sọ fún wa tí ó yé wa ni pé òòṣà ńlá òun ni àgbàlagbà tí ó sì kó ẹ̀ǹdínlógún wáyé. Bẹ́ẹ̀ ni òòṣà làgbà torí òun ló kọ́kọ́ dáyé. Ó ti dáyé ó lé ní 200 ọdún kí ọ̀nà tó dé. Òrìṣà is the elder for them, and he now carry the ẹ̀ǹdínlógún into the palace. Então, aquilo que o Babá teve a dizer foi que Obatala é o orixá mais velho, é a cabeça, é o ori de todos os orixás, e que foi ele que trouxe o primeiro oráculo, o Obi e o Erindilogun. E ele começou a recitar um verso de Ifá, onde diz que Orunmila e Obatala, o Lufan, brigaram um com o outro, que Orunmila queria ser a cabeça dos orixás e que o Lufan tirou o chapéu e mostrou-lhe a cabeça, mostrou-lhe que a cabeça dele era branca, que ele era o mais velho. Então foi quando Orunmila realmente viu e sabia que ele era o mais velho e que Orunmila era o mais novo, que ele estava a ser teimoso. Então quando o Lufan tirou o chapéu, Orunmila prostrou e pediu desculpas ao Obatala, que realmente o Obatala era o pai de todos e que o Erindilogun
e o Obi foram os primeiros oráculos a chegarem à Terra antes do Ikin e Fa. Baba, thank you very much. Thank you. Baba, good afternoon. Baba, could you please introduce yourself? Mo lè ṣe orúkọ mi ní Olóyè Ṣàngódélé Ìgbòho tí mo jẹ́ ẹlẹ́gbọ̀n Ṣàngó Aláàfin Ọ̀yọ́. Eu perguntei ao Babá para ele se apresentar e ele disse que ele era, o nome dele que era Chief Xangô Dele Ibuowo e que era o Elegum Xangô do Alafim em Oió. Eu tenho algumas perguntas que eu gostaria de fazer. I would like to make some questions to Babá. Babá, I want to ask you, Olodumare, does he talk direct to the human being? Olodumare bá àwọn èèyàn sọ̀rọ̀, àwọn arúnmalẹ̀ ló máa rán. Baba said Olodumare can't talk direct to human being. He can only send arúnmalẹ̀ to the human being. Então, o Babá disse que Olodumare não fala diretamente com o ser humano, que Olodumare fala do poder aos Irumale, aos orixás, para eles falarem diretamente com o ser humano. Babá, you as a Shango priest, which oracle do you use? Ani ẹ̀yin jẹ́ oníṣàngó pé kí ni ẹ̀ ń lò tí ẹ fi ń dáhùn yẹn lò? Ẹ̀ndínlógún. Baba said àti orógbó. Using ẹ̀ndínlógún and orógbó. Eu perguntei, ele como sacerdote de Xangô, qual é o oráculo que ele usa. E ele disse que usa o Orobô e o Erindilogum. So, Baba, when you use the Erindilogum, who is talking, who is giving the message to you? Ani tí ẹ bá ń dá ẹ̀ndínlógún ta ni máa fún yín ní àyàn àbọ̀padà. Tí ń fi máa ń tí oúnjẹ bá wá Ṣàngó ni. Baba said Ṣàngó. Eu perguntei quando ele estava a jogar, quando ele joga o Erindilogum, quem é que dá a mensagem para ele? E ele respondeu que era Xangô. So, Baba, is it Obi Erindilogum? Is he older than Ikin Ifa Anopele, or is Ikin Ifa Anopele that is older than Erindilogum and Obi? Ṣé ẹ̀ndínlógún àti Obi àtorógbó àwọn ni àgbà kó tó di pé Ikin Ifa àti Ọ̀pẹ̀lẹ̀ dé? Àwọn ni ẹ̀rìndínlógún Obi orógbó àwọn ti dé. Pàápàá jùlọ nígbà tí Ọ̀rúnmìlà náà wà láyé, òun náà máa sọ Obi fún òkè pọ̀rí ẹ̀. Lẹ́yìn tí Ọ̀rúnmìlà lọ tán, níbi tó ti wọlẹ̀ ibẹ̀ ni ọ̀pẹ ti wù tí a fi rí Ikin Ifa. Baba said Ọ̀rúnmìlà nígbà tó ń bá fẹ́ dá àlejò lọ́hùn, àgbìgbà ni máa ń lò, kì í ṣe ọ̀pẹ̀lẹ̀. Baba said ẹ̀rìndínlógún and Obi is older than Ikin. It is because when the Ọ̀rúnmìlà is in the earth, he has been used the àgbìgbà or Obi for Okepori, and after Ọ̀rúnmìlà disappear in Okegeti, the giant palm tree has now grown up. That's why the Orunmila followers as using the Ikin. The Orunmila followers. Orunmila followers as using the Ikin. Ni àwọn Babalawo. Então ele está a dizer que o Obi, Orobo and Erindilogum are older than the Ikin and Opele. Because when Orunmila was on the earth, he was not using the Ikin. He was using the Obi and Agbigba as an oracle. But Baba, even using Obi and Agbigba, Izi Erindilogum come faster and Obi, and who brought the Erindilogum to the earth? Wọ́n ní àyìn pé kó tó di pé wọ́n ń lo àgbìgbà
pé ṣé ẹ̀ǹdínlógún ló kọ́kọ́ dé àti pé ta ló kó wá. ẹ̀ǹdínlógún ló kọ́kọ́ dé àrùn mọ̀lẹ́ mọ́ kó wá ṣùgbọ́n Ọbàtálá gangan ló gbà tó pin fún gbogbo òrìṣà. Baba said ẹ̀rìndínlógún is the first oracle and is taken by Ọbàtálá. Então, Babá está a dizer que o Erindilogum foi o primeiro e que foi Ọbàtálá quem trouxe o primeiro oráculo para a Terra. So, Babá, how many years does it take you to be awo for Ṣàngó? A ní pé ọdún mélòó ni ó gbà yín tẹ́ fi di awo Ṣàngó. ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Baba says 25 years. ogún ọdún àtọdún márùn. Eu perguntei quantos anos é que demorou para ele ser um awo de Xangô, um sacerdote de Xangô, o pai do segredo de Xangô, para dominar o culto de Xangô. E ele disse que lhe demorou cerca de 25 anos. So, Baba, how many Orisha are you initiated in? A ní àyìn òòṣà mélòó ilẹ̀ sọ̀rọ̀ rẹ̀. ẹyọ kan Ṣàngó nìkan. Baba said is one. Eu perguntei em quantos orixás é que o Baba era iniciado. Ele disse que era somente num em Xangô. So, Baba, is it possible that if you receive the Ikin from Orumila, that you learn Orumila society, you learn Xangô, you learn Ọbàtálá, is it possible for you to do everything together? A ní ṣé ó rọrùn fún yín kẹ́ ẹ kọ́ nípa Ṣàngó, Ọbàtálá, Ifá, Ọ̀rúnmìlà, gbogbo àwọn òòṣà ṣó rọrùn fún yín. àkùrọ̀ àwọn Ṣàngó nìkan tèmi kọ́ mo ti kọ́. Baba said no, is only one Ṣàngó. Eu perguntei ao Babá se era possível, pronto, já que ele era de Xangô, podia também aprender Orumilá, Ọbàtálá, aprender também dos outros todos juntos. Ele disse que não era possível, que ele aprendeu porque são muitos anos de aprendizagem. Babá, thank you very much. Chegando.